Superstar part 2. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Superstar. Superstar jẹ́ sinimá kan tí ó dùn tí ó sì kọ́ni ní ẹ̀kọ́ púpọ̀. Bákan náà sì ni àwọn àgbààgbà òṣèré kópa nínú rẹ̀ ní gidi. Kí a tó tẹ̀síwájú, fún ẹ̀yin tí ẹ ti láǹfààní láti wo sinimá yìí, ẹ lọ sí ìkànnì Àpáta TV kí ẹ lọ wo sinimá yìí ní ibẹ̀. Bákan náà tí apá kejì sinimá yìí bá jáde, a bá yín fi líǹkì tí ẹ ó fi wo apá kejì yìí náà sí comment section. Bákan náà sinimá yìí sọ nípa ọmọbìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògo. Bákan náà ni ó jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré tí ìràwọ̀ rẹ̀ sì búyọ. Eléyìí fà tí wọ́n fi máa ń pè sí iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ Ògo tí wọ́n ń pè ti jẹ́ kí ó ríra rẹ̀ tán pátápátá, tí ó sì máa ń sọ̀rọ̀ sí gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ àti director tí ó ń darí sinimá tí wọ́n fẹ́ ṣe. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìyá rẹ̀ máa ń kìlọ̀ fún pé kí ó ṣe jẹ́jẹ́, àmọ́ tí kò kí ń gbọ́. Bákan náà sinimá yìí parí síbi tí Ògo ti gba owó iṣẹ́ tí ó sì wá sí location tí ó ti fẹ́ ṣiṣẹ́. Àmọ́ partner tí wọ́n fún un láti bá ṣe scene tí ó fẹ́ play, ó ní òun ò lè bá a ṣiṣẹ́ nítorí pé ó jẹ́ àfín. Báyìí ni ó bínú lọ sí ilé tí kò sì dá owó iṣẹ́ tí wọ́n fún padà. Bákan náà sì tún ni àwọn èèyàn yìí wá bá ní ilé láti gba owó iṣẹ́ wọn nígbà tí kò ti bá wọn ṣe iṣẹ́. Àmọ́ kàkà kí ó fi tùbínùbí bá wọn sọ̀rọ̀, báyìí ni ó sọ fún gateman rẹ̀ kí ó lọ bá wọn kí ó sì sọ fún wọn pé kí àwọn pàdé ní court. Ibí ni apá kìíní sinimá yìí parí sí. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé kí ni ó gbẹ̀yìn Ògo? Ǹjẹ́ ó padà kábàámọ̀ ìwà tí ó ń wù yìí àbí kòkó? Bákan náà ṣe director rí owó gbà padà ní ọwọ́ rẹ̀? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí láàrin oṣù yìí sí oṣù tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.